Khalidi, kí ló ṣẹlẹ̀? Torí Ọlọ́run. Ṣé mi nìkan ni? Kò sóbìnrin yìí tí mo lè kọnu sí. Iṣẹ́ wọn máa ń yẹ̀yẹ́ mi. Ayé ayé lókun, ayé lókun, ayé ayé lókun. Ṣé ẹ̀ kì í tó mo dáná? Bí ọ̀dọ̀ àwọn mẹkáníìkì mi ti wá òkú tẹ́ bá ti padà bọ̀ ní láti wá pàdé ní láti jẹ́ kí n má pàdé. Ṣé kò sí? Pọ̀ mi ní Khalid, aláṣẹ olùdarí iléeṣẹ́ Ògbólúwa Enterprises. Ayé ayé lókun, ayé Wọ́n ò fi ìlú olómi. Ẹ máa fọ ní o. Nítorí ọ̀rọ̀ tẹ́tẹ́ bá mi sọ lélẹ̀ lẹ́fí wá dá mi dúró nínú ọ̀rọ̀ yìí. Àbí ẹ dúró nù. Irú àjọṣepọ̀ wo ló fẹ́ wà láàrin mi àti ìfẹ́? Ẹ má rò pé bóyá mo ní pé ká jọ máa déètì ara wa o. Kí ká jọ fẹ́ra wa sílé tọkọ-tìyàwó. Mi sọ pé mi gbọ́ kọ̀ọ̀tẹ́ sọ. Ẹtí ẹ̀ dúró ná. Ṣé torí pé o ti lówó lọ́wọ́ ní òjẹ́ kó mọ̀ nǹkan tó ń ṣe mọ́? Àbí bẹ́ẹ̀ kọ́? Àwa rí ipa láyìí, ó ti tóbi obìnrin máa ń tó ti lára àwọn ọ̀rẹ́ mi. Ó tún wá dé sí ìtọ́ sọ fún mi kíá tó ti ní. Èyí tó yẹ kó o fi níyàwó, o ti fi ṣògo owó. Àbí o wá ń wá ẹni tó máa lò wá ẹni tó máa padà lò. Àbí bẹ́ẹ̀ kọ́? Kò tí ì di tó báyìí, tó lè tó báyìí ni. Ó lè jù bẹ́ẹ̀ lọ o. Tí mo sẹ̀yìn tẹ́lẹ̀ ni. Ó ṣẹ̀ mí nǹkan tí mo jẹ́ kó yé ẹni wípé ọpọlọ ẹ̀ ò ṣiṣẹ́ torí tọ́pọlọ bá ṣẹ́ mi ò ní dúró kó máa bá mi sọ nọ́sẹ̀ tó bá mi sọ yìí náà. Àwa wíta láìwí ó wá ń sọ wípé ó fẹ́ fẹ́ ní iṣu lọ́kà ìkíní kan kí ló kàn mí pẹ̀lú iṣu lọ́kà kan iṣu níyẹn ni ìwọ tó yẹ ti dàrú yìí àgbàyẹ òkò òun orí kó ṣe dàgbà èyí tó kúrú òkò yìí kó ga kó ga àmọ́ bí tá a fẹ́ kó sí kàkà kí n fi fẹ́rẹ̀ máa yà lọ fi oníbàárà ni. Ẹ yẹra wò ní ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe rí ni kí ìgbẹ́lẹ̀ ṣe rí kódà kàkà kí irú ẹ kó gorí mi kájà gorí mi ó bẹ́tà ó mọ̀ kọ́ tó kàn náà rẹ̀ ó jọ lọ bẹ́ sódò tọ́ mi là excuse me. ayé ayé lókun, ayé lókun, ayé ayé lókun, ayé ọmọ ènìyàn ló ń sá. Ọ̀gá mi tí mo rí, ọ̀gá jẹ́ ọmọlúwàbí wọ́n ní wá sí tá a bá ń sọ̀rọ̀ nípa ṣíṣe ìlú láti ọmọ sí ọgbẹ́ ìkó ọ̀gá mi bá ṣe ń ṣe sí wa nínú ọ́fíìsì ó mọ̀ nǹkan ní ìlú láti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ìjọba ń gbà máa wò wọ́n báyìí torí nǹkan sọ̀rọ̀ láwùjọ ìjà bẹ́ẹ̀ ní ìjọ ó sọ̀rọ̀ láwùjọ tí wáìnì ìjà ìgbéga yóò já ní ọmọ ènìyàn ló ń sá. tó bá ní kí ẹ lọ pé gbogbo ẹranko tó lè wọ nínú àyànjú. ṣé ìwò glace ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ẹ mọ̀ pé dàbí ìnàkí ẹ mọ̀ pé dàbí ọ̀gbìn a sì wá nípa ẹ̀yìn lẹ́tẹ̀ nìkan ní ọ̀gá máa ní. ọmọ ènìyàn ló ń sá. Ẹ palẹ̀ sí mi lọ́rùn. Ọlọ́run mo mọ̀ dúpẹ́ o. Ṣẹ̀dá mi ò mà ṣe o. Mọ́mí ẹ bá mi mọ́ bẹ́ẹ̀ jẹ́ kí n. Gbọ́ mi, o ò lè parẹ́. Ẹ jẹ́ kí n para mi. Àná ò lè parẹ́. Ẹ jẹ́ kí n para mi mọ́mí. Ṣé torí ọ̀rọ̀ obìnrin ni? Mo fọ lọ́rùn bí ọ, ó níyàwó. Àlọ́ ò níyàwó, torí ìtọ́ náà mo fi yọ ọ. Irú kí wá ní kí n máa wò? Mo ti ń pè yín láti di other side lọ́rùn rẹ̀. Mo rí pé láàrin àdúgbò yìí, ẹ̀yin lè wà responsible láàrin. That's why tèmi náà fi ní pé bí kémi àti kájọ máa ṣe wọléwọ̀de kájọ fún wa gẹ́gẹ́ bí tọkọ-tìyàwó. ṣe máa ń tọ́jú obìnrin ṣá. Wow! Ìyẹn gan ló easy jù lé wa.
bí wọ́n ṣe tọ́jú obìnrin àti ilẹ̀ fẹ́ kí n ṣe fún ìtumọ̀ mi lè ṣe ó dá mi lójú mo fi ń gara tẹ́kù máa tọ́jú ẹ kọjá bẹ́ẹ̀ gan ṣe. àfẹ́ oṣù báyìí tán ṣe sọ fún mi ṣé ẹ ń fi mí sí ìṣeré ni àbí orí ìkọ̀tì bẹ́ẹ̀ ni. kí wàá ní tí ó lè fún mi ní assurance pẹ̀lú ìjọba ìpínlẹ̀ lè ṣe fún mi. fún mi bẹ́ẹ̀ ni ẹnjìníà tí mo tó tún ṣe bẹ́ẹ̀ mi ò ẹ má wọrí ṣàmá mọ́ bí màá ṣe gẹ̀ẹ́tì nǹkan ilé ìwà náà jìnnà síbi ẹ̀yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe á lè fún mi ní ọ̀gbìn ẹ̀. Okay, let's go. Instead of joke kalẹ̀ mi báyìí, ẹ jẹ́ ká máa lọ bí tá à ń lọ. Tá a wá náà nílé yìí. Ibi Ibi náà la wá. ọdún obìnrin tẹ ní àná. Ibi náà. Tó bá rí bẹ́ẹ̀, ẹ pè jáde. Àìná. Yes ma, mo wà kitchen mo ń bọ̀, mo ṣe nǹkan lọ́wọ́ ni ma. Yọjú tí wàá ń bí jàre láti Ọkà mo ń bọ̀. Mú mi wá. Ìyá mi. Yes ma. O ṣeun. Ma. Àdúrà rẹ ó gbà. Àmì ma. O ṣeun. Yes ma. Ó ti o. Àní ìyàwó tẹ́ ẹ náà wá bá. Ó mẹ́. Tó ò rí fọ́mọ gidi ni. Màmí, káàtì ẹni pé mo accept pẹ̀lú yín pé ẹ fẹ́ wá obìnrin fún mi. Ṣé irú ẹni tẹ́lẹ̀ sọ pé kí wọ́n fẹ́ lè. Kí ló mú? Kí ni tó mú? Ọmọ dáadáa ni. Ọmọ èèyàn gidi ni. Ebi ìwọ náà rí i. Ìwọ dìde òkè kò jẹ́ orí o. Ẹ má wulẹ̀ dìde, ẹ má wulẹ̀ dìde. Ṣé rí? Kò sọ̀rọ̀ tẹ́ ń bá mi sọ tí mo mọ́ kọ́ sí ilẹ̀ mi. Àmọ́ mo rí jẹ́ ilé. Màmí, nígbà kí n fi ilé ìṣayà. Kí ló dé? Kí ló dé tó fẹ́ máa gbọ́ òun mọ̀ mi lẹ́nu? Ẹ wò ní ìgbóhùn mọ́ yín lẹ́nu. Àmọ́ kí ni fẹ́ káwọn ọ̀rẹ́ mi máa sọ tí wọ́n bá rí ilé pẹ̀lú mi? Mo rí tí mo ló wù mí. Àbí? Màmí. Ó fẹ́ fi mí sílẹ̀. Kálí ni ó fi mí sílẹ̀. Ọ̀dà kò burú. Ọ̀rọ̀ èmi àti ẹ̀ ó dilé. Àìná, wọ́n bínú o. Wọ́n ní sùúrù. Irọ́ ní pa. N tí n bá fẹ́ ní òṣè. Ó ti gbọ́? Yes ma. Mo fi lọ. A padà wá rí ẹ. Hello. Sanclef báwo? Màá yìí mọ ẹ ń bẹ èmi àti gbà kó jẹ́ràn láìjọ wà ń bì. ọmọ ta ló ń bá sọ̀rọ̀ gan-an náà. Máa mú ẹ ń bẹ Sanclef lájọ ń sọ ọ̀gbẹ́ni. Ọ̀gbẹ́ni báyẹn ń bọ̀ nígboro yẹn. Ó kàn dùn mí mi ló tá à ń ṣe bí oṣooṣo dì láì lówó bí i. Báwo? àwọn ọ̀rẹ́ kàkiri àwọn. Wá má ti dùn. Kí ló ṣe ẹ lórí? Ẹ wo ètò ní kí wọ́n sọ fún yín ni pé èmi ẹ̀ sara yín mọ́ èmi ti dà fa. àmọ́ àwọn ilé gan sa. Ọmọlẹ́kẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀? àwọn ọmọ àríwé rẹ̀ sá. ẹ̀fọ́ ń gbé náà. Ilé kí ló lè mí gbé? kò ní dààmú ní ẹgbẹ́ tuntun. wà á ìgbà ó lè di àfáàrẹ̀ sí. Wo sọ fẹ́ gbòtò rọ̀. Mi ẹ̀ sí ara yín mọ́. Ṣé ti ṣe ìwọ̀n ìjọ́ tí mo wá yìí wọ́n kàn ní wá sọ fún mi èmi ẹ̀ sara yín mọ́. Èmi ti ń kí Ọ̀gá ní gbanuwe. Kò fẹ́. Ó já wùrù ọ̀nà ìgbókùn tó jẹ bá mi tọ̀ ní ọ̀tẹ̀ mú inú mi gbà tó jẹ. Ó já wùrù àdúrà èlò yá. wá wo ìyá ó ní kó dúró ni o tó bá gbọ́dọ̀ dúró lásán. Bẹ́ẹ̀ni òṣìṣẹ́ òjò ìwọ gbọ́dọ̀ fún mi lọ́wọ́ sọ lórí àwọn ọmọ ẹ̀. Olóògùn. bàbá bá mi sọ̀rọ̀ tó yẹ kó máa bá mi sọ̀rọ̀ tàbí kó lọ́wọ́ sọ tí o mọ ọkọ tó mò ń sọ lójú ẹ̀. ẹgbẹ́ ni mo lè jáde ga yẹn o. ìwọ̀n pariwo gbóná bá mi dánwò ni o. ọmọ ológun oníṣìlẹ̀ fẹ́ o. ọmọ ológun ayọ̀ ọmọ àdúrà ọmọ gàgbọ́. ọjà kí ló dé tó múra báyìí. wo mo fọwọ́ gan ni pé mi kò gbọ́dọ̀ mọ̀ pé mo jáde mo kàn lè dọ́gbọ́n wá bí báyìí. ọmọ àbọ̀ máa jẹ jájú ẹ̀. wọ́n pọ̀ gbogbo tó ń ṣe mí kọ́ lélẹ̀. ìwà ló wà tó rẹ̀. mo rò pé mo ti jáde pé ó fẹ́ máa rẹ̀ wọ́n wá lọ sọ́dọ̀ dókítà wọ́n á sọ fún mi pé mo ti lóyún. ibo. Ẹ̀kọ́ ọ̀rẹ́ ara tó wọ́n yọ ọmọ Ọlọ́run ká yọ ní òde ní kó ṣe náà. ẹ mọ mi ní kọ́kọ́ ni mo ń dé bẹ́ẹ̀
àwọn mẹkáníìkì fọnú tọ gbogbo àwọn ọlọ́kadà àwọn ń débẹ̀ ó mọ babaláyé lè mi. anyway anytime tí wàá ṣe jẹ́ máa bẹ́ẹ̀ mi gbòòrò yẹ láwọn àtìyàwó ẹ̀ nìyẹn. Ó jẹ́jọ́ má ṣe báyìí fún mi, ìwọ ló fún mi lóyún. Tèmi ti bá mi, mẹ́ẹ̀mí ò gbọ́dọ̀ mọ̀, kí ni mo fẹ́ sọ fún ọ báyìí à? Ẹ kúlé mà. Ẹ kúlé mà, ẹ kúlé mà. Àbíyá, ẹ rọra ò jẹ́. Ẹ jókòó mà. Khalid. Mà. Ta ni ẹni tẹ́ ìjọ wọ́n mi? Ìyàwó tó tí mo bá yín mú wá nìyẹn. Ìyàwó. Àwọ̀ di kíkẹ́ mu. Di kíkẹ́ mu. O ò lè fẹ́. O ò lè fẹ́ rárá. Again. Bẹ́ẹ̀ni. Mami, káàtì ẹ̀ náà tún fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí. Ṣé ẹ máa tọ́jú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà? O ò lè fẹ́. Kíkẹ́ lórúkọ ẹ̀. Kíkọ́ lórúkọ. Kò tán. Kristana. Ọ̀tún gbẹ́ ìlú wá bá mi. Mami. Mi ò gbà. A ti jọ sọ̀rọ̀, ó ti náà máa change the Muslim. O ò lè fẹ́. Mo fẹ́ máa gbómi lẹ́nu mi. Mo lóò lè fẹ́. O ò lè fẹ́. Mo lọ́mọ mi ò lè fẹ́, mo ní kó máa lọ. Mo dáadáa ní mi ò mọ gidigidi. Mo ní kó bọ́ síta. Má kúlẹ̀ fún mi. Ní kó bọ́ síta. Bọ́ síta ọmọ mi ò lè fẹ́. Mami. Mami. Ẹ máa lọ. Ó mà ti ń lọ. Jẹ́ kó máa lọ. Mami. Ṣé ẹ fẹ́ fi mí sọkọ ni? Ṣé mi ti dàgbà fún mi? Kàdíjì, jókòó, jẹ́ kó máa lọ. O ò lè fẹ́. Ẹ ti ṣe mi o. O ò lè fẹ́ o. Òótọ́ mo sọ fún ẹ, o ò lè fẹ́. ìyá wọn sọ pé ìwà onídàá máa fi mi ṣe èmi dẹ̀ kọ́ ni mo ní kọ́ mọ́ nílẹ̀ lóyún èmi dẹ̀ kọ́ ni mo ní kó tiẹ̀ tó èmi dẹ̀ kọ́ ni mo ń débẹ̀ àwọn ọlọ́kadà àtàwọn onímọ̀ọ́rù àwọn ń débẹ̀ fẹ́nìṣọ̀ ń débẹ̀ tó oyún tó dẹ̀ tiẹ̀ yẹn kò lẹ́ máa bá lọ́rọ̀ ọba àdúgbò lèmi o ẹ bá ti rí èmi ẹ̀jẹ̀ tì ní ẹjọ́ kò rí i pé èmi ti tọ́jú ìgbà sọ fún mi tó bá ti wù yín kẹ́ fọmọ yín mọ́ra tó bá dẹ̀ wù yín kẹ́ fẹ́ pa mọ́ra èmi lọ sábà. Ó lẹ́bi o, ìṣẹ̀lẹ̀ ló ń tọwọ́ ẹni bọ̀. Ọ̀gá àgbà, kí ló wá dé tó dájú kó bá mi? Kò sí ọ̀pàdé ọmọkùnrin kan wúlí dáńsì rẹ̀ lọ́kọ̀. Mo rí ọmọkùnrin kan tó lò. Ó fún Kàdíjà ní ó wà lọ sẹ́yìn fún wa ní ilé ọmọ rẹ̀ ti bàjẹ́ ló tún wá kí ló wà lọ yìí. Tóun náà ló wá jókòó tó ń ronú sí. Ṣé kò wá tó ń lò? Eyín wọn ò lè. Kọ̀díjà èmi ò fẹ́ fọ́mọ àbẹ̀. Khalidi àǹfààní Kàdíjì lọ́wọ́. Ọ̀gbọ́n tí wọ́n wí ní ọ̀rẹ́ mi. Wọ́n lọ́mọ yóò lè bí wọn pé ilé ọmọ rẹ̀ ti bàjẹ́. Kò tó ṣe nǹkan kan rẹ̀. Ilẹ̀ wa wà fúnra wa. Ó bá ti di níwò ní ìrọ̀lẹ́ ọ̀la. Ní kó múra lẹ́dẹ̀. Kó dẹrù rẹ̀. Ń wà mú orí lé fọ́mọ. Àdúgbò ọlọ́run mà ṣe o. Àìdúpẹ́ ara ẹni, àjọ̀dúnra wa ni. Ẹ ṣe àlẹ́ yàrá wa o. Ọ̀tọ̀ tí ẹ̀dẹ́ ń gbẹ̀mí sí ìgbàwọ̀ rẹ̀. Aṣọ àṣìláṣí wa lọ́dún kò láti ṣe. Lẹ́yìn ètí ìgbọ̀ kódà mo ti ń ronú gbogbo bí mo ti ṣe fẹ́ ṣe Abdulkhalid. Ma. Abdulkhalid. Ma. Khalid. Ma. Ẹ̀mí ló mú. Ẹ̀mí ta ni ma. Ta ló wò lẹ́gbẹ̀ẹ́ mi? Onígbẹ̀yìn àti àǹtí kan lẹ́jọ́ wọlé. Àǹtí kankan ìyàwó ẹ̀ ni. Àmì just like that. Bẹ́ẹ̀ Ṣé ẹni tẹ́mi àti ọ̀dọ́ máa rí tẹ́lẹ̀? Ìyẹn ní ìyàwó mi. ìyẹn ò mí ni o kò ṣe nǹkan kan rárá. Ẹ ti mọ̀ pé mi kọ́rọ̀ sí ilẹ̀. Ó ti ẹ̀já àwọn ọmọ tó ń mú wá fún ẹ máa rí jẹ́sẹ̀. Ojú ẹ̀ṣẹ̀ náà mo máa ṣẹ̀ pẹ̀lú.
tó bá ti jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ nìyẹn faramọ́. Ó rò pé mi ò fẹ́ràn rẹ ni gbogbo àwọn ọmọbìnrin tí mo máa ń lé kì í ṣe pé mi ò nífẹ̀ẹ́ rẹ àmọ́ ìtàgbàlagbà bá rí lórí ìjókòó bọ́mọ kékeré bá gorí ìrókò ó lè má rí èmi ni mo mọ tí mo rí bóyá kọjá mọ pẹ̀lú ọkọ rẹ jókòó ti ọkọ rẹ lẹ́gbẹ̀ẹ́ jókòó ti lẹ́gbẹ̀ẹ́ ọdún kó dáa báyìí. Mami, mo gbàgbá pé ọlọ́run jẹ́ kí sọ owó jiná fún mi. Àmín. Ìgbà tó bá jiná fún yín jẹ àkókò òní mi. Àmín àmín. Lágbára Ọlọ́run ó bọ̀ kún ìfún mi ó bọ̀ bí ó kù bíbejì lójú ẹ̀mí mi ni o wọn ò ní fẹ́ lòmíì ṣe mí. Ìjẹ́ mi ni mo lókè láti Charles. Má jẹ́ kí ìbéèrè kó fún mi sí ṣé wà ní tọ́jú. ọmọ Ṣaléwá ọmọ Ṣaléwá ọmọ Ṣaléwá ẹ̀mélòó mo pè ọ́ ẹ̀mẹ́ta ọmọ Ṣaléwá ọ̀ lè bá ń ló kọjá o òkìkí ẹ tí mò ń gbọ́ láàrin àdúgbò yìí lásán ká má sọ òkè ta ìsì ń bà mí nínú jẹ́ sọ fẹ́ bà mí ló kọjá ni àbó fẹ́ bàbá bẹ́ẹ̀ ló kọjá ó kọjọ́ lọ́hùn tó ti pèsè sílẹ̀ ńlọ́kọ èmi àkọ́kọ́ mi o ò lè wá dé kọ́ wá bàjẹ́ bọ́ bá boko ara rẹ jẹ́ ńlọ́ bàjẹ́ tí ẹ̀ wá gbọ́ èmi ò ní fàyè gbọ́ kọ́ boko ara rẹ gan jẹ́ èmi ò ní fàyè gbọ́ kí ló dé ganan ìwọ ni lọ́tún ìwọ ni lósì ìwọ ni wọ́n ń pariwo pé ògbọ́ ọkọ wọn ń bẹ̀ yẹn kí ló bí gbogbo yẹn. Mami, ṣé rí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí? Mami ń parọ́ mọ́ mi ni. Mami ń parọ́ mọ́ mi ni. Mi ṣe trust mi ni. Àwọn boys yẹn ló máa ń threaten mi. Ẹ̀yin náà wò ya Sákì tó ń pariwo níje ló yẹn tó pé ẹ ó ti gbọ́kọ mi o, ó ti gbọ́kọ mi. Mami mi ìgbọ́kọ ẹ, ó gbọ́ ẹ ló takú tì mí lọ́rùn. Gbà mo fẹ́ fẹ́ ẹ ní o, mo fẹ́ fẹ́ ẹ ní o. Mami, ẹ wọ́n tún pè kan Ògúnlúwa lórúkọ ẹ̀. Ṣé tèrí yẹn ó ti takú tì mí lọ́rùn ni? Mo fẹ́ fẹ́ ẹ ní Ṣaléwá, I love you, I love you. Agbọ́ Ògúnlúwa tó ń tirẹ́tì rẹ̀ ẹ̀sùn tó ń kọ́. Màámi ẹ̀wọ̀ ẹ̀kú ní dírámù sẹ́ni bọ̀bọ̀ ẹ̀sùn yẹn ṣé ti ẹ̀rí bọ̀bọ̀ yìí ó máa love me gan ṣé ló ń pariwo mo fẹ́ fẹ́ I love you Ṣaléwá o ọmọ tó ẹ̀wọ̀ bí ẹni pé mo tẹ̀ fáyín jù báyìí ló ṣe máa ń gbé mi mẹ́ẹ̀mí ẹ̀wọ̀ Shoprite ló gbé mi lọ ó rọ oríṣiríṣi nǹkan fún mi máàlì mi lè parọ́ fún yín mo gbà á. O lè ní ọ gba olóúnjẹ òsì ní ọ sọmọ gidi sọmọ alálùbárí kàbí mo ti ń rí ọ lè bá ń lójú jẹ o torí yóò bá ní bíìdì bá bàjẹ́ tán tó nídìí ní dídà èmi ò sì lé lájú tèmi lẹ́kìtà lùkòkò ilẹ̀ o ẹkú jọ mẹ́ta gbogbo ilé yìí nítorí Khalid náà mo fi wá bá yín ó ti lé mi dà síta. ó lé ẹ jáde ṣé ẹ jà ní. Mọ́mí gbà lọ sọ́dọ̀ dókítà wa ṣàlàyé fún mi pé mi ò lè bímọ mọ́ ojú ọ̀nà ló ti ní pé èmi àtọ̀hún dandan lápá àṣà gbọ́dọ̀ délé ipò ojú ọ̀nà náà ní kí n ti mọ́ lọ kódà kò jẹ́ ń dúró gbẹ́rù mi kò jẹ́ ń délé gbẹ́rù rárá. Dókítà ní ò lè bímọ mọ́ ṣé wọ́n sì lè bímọ. Mọ́mí mi ti ṣàlàyé fún mọ́mí ẹ̀ pé mi ò lè bímọ mọ́ ó ní wọ́n fi fún mi fún pé kémi àtẹjọ́ máa fẹ́ra. Ìwọ náà ronú sí tí ọkọ rẹ Khalid tó bá jẹ́ gbẹ́ àbábùrú ẹ kó wá gbéyàwó sínú ilé kí gbogbo wa sì mọ̀ pé kò lè bímọ lóòótọ́ sáà ní faramọ́ pé kéèyàn wáyé kó má bímọ kó kàn wáyé asán sọ́dọ̀ abẹ́ mi ò mẹ̀bẹ̀ tí mo lè bẹ̀rù níwọ̀n bá àgbà tó ti sọ fún ìyá ọkọ ẹ̀ o ti sọ fún ìyá tó bí ọnú kí wà ní tèmi. bá mi bẹ̀ mọ́ fi kí lè rí ìjókòó iye ọkọ náà ni. ní ká ẹ má bímọ irú ẹ̀bẹ̀ wèrè wo ló ní mọ́ bẹ́ẹ̀ èmi èbẹ̀ bí orí bú èyí bá ìyá rẹ̀ kó lọ bọ́ ọbẹ̀ kó wájú mi èmi ò lè gbà fọmọ tèmi mọ́ bó bá jẹ́ mi mo bí Khalid èmi ò lè pé kó gbé akọ ọ̀bẹ pẹ́ nù ilé o tó bá jẹ́ mi mo bí èmi ò fapò ewúrẹ́ n ò fóòkù kọ ẹ̀yin méjèèjì ọkùnrin mi yìí ọkùnrin lẹ́yìn méjèèjì sórí báwọn. àwọn yòókù rẹ tẹ́jọ́ mórí ibú sọ ẹnu ni ò lè bímọ mọ́ ń gbọ́ ó ṣe pé ẹni tó lóyún fún ẹni tó fẹ́ fẹ́ kọ́ ló lóyún fún oyún wádìí tí ń tì kiri ọwọ́ àlọ́ rèé sẹ́yún ilé ọmọ bá bàjẹ́ láyé ẹ̀ bàjẹ́ sí tíwọ náà ò bá múra kọ́nà má jẹ́ bí ó ti rí. Màámi ò
Ọlọ́run bá mi ọlọ́jọ́ ni yóò jẹ́ kí iṣu mi ó jiná fún yín jẹ ẹ̀ẹ́dẹ̀ ní fojú sunkún mi ẹ ti máa ti wáyé mi ẹ̀ ní máa ti padà mi má mi ẹ̀ wò látòní lọ mo promise pé mo jáwọ́ nínú gbogbo wàhálà tí mò ń lò àṣẹ lóòótọ́ ni òwe tẹ́ ẹ máa ń pa fún mi pé tí àyíká gbàlagbà rí lórí ìjókòó tí ọmọ kékeré bá gorí ìrókò kò lè rí ká ẹ má mórí ibùsùn ẹ lọ kọ́ ọmọ ń tọ́ ọ bá ń ṣe. Bọ́tọ̀ rẹ̀ ní tí mo sọ fún ẹ ló máa ṣe láti ṣe ni tó ṣe kó ní possible máa possible ó kè jẹ́ kí n béèrè kan lọ́wọ́ ẹ̀ èmi àti ẹ̀ tí ẹ ti jọ ń bọ̀ sí i ó ti tó gbà wọ́n fún ìbéèrè mi ọ̀rẹ́ àti kékeré ni ǹjẹ́ ìwọ bìlífù pé èmi níyàwó ta àwọn adarẹ́ sàmúlẹ̀ oníyàwó ta kẹ̀kẹ́ mo níyàwó ń ta tẹ́nibọ́dì dẹ̀ mọ́ ìwọ náà dẹ̀ wò gbàtẹ́mi àti ẹ ti ń bọ̀ tí n bá fẹ́ kó o mọ̀ ó lè ẹ́fà mọ̀ ìwọ náà máa fẹ́ pamọ́ síbi kan tó bá dẹ̀ ti fẹ́ pamọ́ tẹ́nibọ́dì ò bá rí kò sẹ́ni tó máa ṣe anything fún ẹ wá ti wà ókè láyà rẹ everything ti máa take torí gbogbo obìnrin tí mọ́mí bá rí ní ti àmì báyìí wọ́n wò náà láti lé wọn dànù mi ì mú nǹkan tí wọ́n ń rí torí pé ó wà nítòsí wá fẹ́ síbi tó jìnnà wá sọ fún ọgbọ́n travel mọ́mí ò lè máa tẹ̀lé ẹ travel ọ̀rẹ́ mi jára ẹ nà jára ẹ iṣẹ́ tí mo wá ṣe. ó wà òkè bẹ́ẹ̀ ṣe tí mo fi let's go kò sí problem ẹ ti yẹ. ẹ lọ àpẹẹrẹ Zainab ó ní mọ̀ bí mo ṣe ń dùn láti gbà tó ti wọnú ìṣe ayé mi ìní ọkùnrin ti balẹ̀ tí mo sì ti ń nílò látara rẹ̀ gbogbo egbò ọkàn mi gbogbo ẹ̀ ló ti ṣe. èmi ò mọ nǹkan tó rí o mo kàn ṣáà mọ̀ pé ara ẹ ṣe bákàbákà kò lódò òkèlè àkíyèsí pé ọjọ́ tí ọdẹ ti ń pẹ ẹran nínú igbó ọjọ́ tó pa ògìdán ló mọ̀ pé òun pa akọni ẹran àmọ́ lọ́dọ̀ tèmi àti Ayọ̀mí mo ti ń dọdẹ ẹran títí mi ò rí èyí tó dàbí ògìdán mo ti ń dọdẹ ẹja mi ò rí èyí tó dàbí ìkamọ̀ nínú gbogbo ẹja mo rò pé àrògìdìgbà níjọba lábẹ́ odò àmọ́ ọjọ́ tí mo pàdé ìwọ ìfẹ́ ọjọ́ yìí gan-an ni mo gbà pé ọkùnrin yàtọ̀ sọ́kùnrin ó kúrú ọ̀gá ó fi gbogbo ara dá mi lọ́rùn abẹ́yín funfun bí àgà o ojú rètèrètè bí ọmọ àṣẹ̀ṣẹ̀ bí abọ̀rọ̀ tútù bí tàdàbà agbẹ̀rín músẹ́ bíi ti bọ̀rọ̀ kìíní ìfẹ́ mi arìn ìgbẹ̀lẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ dún mo mọ̀ pé ìgbẹ́ ò dùn ẹ́ kó rí àwọn ẹlẹ́gàn bà máa wú ni. ọkọ nǹkan máa fi kọ́kọ́ náà ó ti mọ̀ pé ikú ò ní yá wa fọ́tò nìkan ló lè yá wa. My dad, get something nípa nìkan gẹ́ẹ̀sì nǹkan yẹn kù. lọ́kì nípa tí mo máa fẹ́. try one. ṣé kìí ṣe tomato tí mo promise ẹ kí mo fẹ́ rà fún mi. No. Try. wo má gbé mi. Ok. tó bá ṣẹlẹ̀ ní kò sọ. Ok. ọmọ pé lánàá mo sọ̀rọ̀ pé ó fẹ́ rẹ̀ mí ara mi ń ṣe bákan. mo wá lọ sọ́dọ̀ dókítà ìgbà tí dókítà máa dá mi lóhùn ó mọ nǹkan tí dókítà sọ fún mi. dókítà sọ pé mo ti lóyún oṣù méjì. Wow! Olóyún oṣù méjì. Bẹ́ẹ̀ni. Nítòkọ. Alhamdulillah. Olóyún oṣù méjì. Sáínà, àjò ẹ̀. Ṣó lálẹ́. Tí bá lọ confirm, tó bá lọ jẹ́ tòótọ́, mo máa gbádùn mi tó. Oyún tí mo ń wò yìí ó ti fẹ́ẹ̀ tó bí oṣù mẹ́fà mo ṣe wò yìí. Rárá mà ó ṣẹ́kù oṣù márùn-ún ni màá. Di pé ọkùnrin fi wá kì ẹ́ mọ́lẹ̀ ó fi wá rún ẹ bí aṣọ òfin ó fi wá jìẹ́ tó bá fi di pé ó fi rọ́ ìfẹ́ náà ni ó wá rọ́ títí tó wá kún sí òmọlé òmọ̀nà èmi wá fẹ́ yẹ lówó kan o mo fẹ́ yẹ lówó kan o ṣé ó máa ń wá àbí kì í wá. ó máa ń wá èmi náà máa ń lọ síbẹ̀ mà mi ìmọ̀ nǹkan tí màá ṣe ni mà. ó máa ń wá tó bá ti wá kó tẹ̀lé o kò lè lọ́mọ bẹ́ẹ̀ kì í ṣe òkú o àwọn òkú rìn kiri nífẹ̀ẹ́ àwọn òkú tí wọ́n kú tí wọn ò rí ibi kankan gbà lọ àwọn ń dà káàkiri kó má jẹ́ pé òkú ló ayé mi o nígbà mo sì wà ní Ṣàngó Òde tí mo wà lẹ́kọ̀ọ́ tó bá fi lè sọ mi pé ó fẹ́ fẹ́ mi lásán máa mọ̀ yẹ máa mọ̀ bàbá ẹ̀ o kò fẹ́ bí friend mi lásán máa mọ̀ àwọn ẹbí ẹ̀
nítorí pé igi gogoro má gún mi lójú òkè láti ń lọ tó bá o lè sọ pé ẹ tó fẹ́ bẹ́ẹ̀ ṣeré tẹkọ̀ tó fẹ́ ṣeré ó lè dípẹ́ máa fẹ́ra yín sílé wò mọ́ báà ló ṣe ń tètè lọ́mọ ilé kó mọ̀ náà ìmọ̀ràn tèmi nìyẹn o tó bá tuntun wá síbi tẹ́tí dán lọ ń pàdé tẹ́tí lọ ń rúnra yín kó tẹ̀lé lẹ́yìn kó mú ẹdí láwọn òbí ẹ̀ má bọ́mọ tèmi rìn mọ́ ìmọ̀ràn tèmi nìyẹn. kò ló tó bẹ̀ yẹn ma. má jẹ́ kí rí ẹ pẹ̀lú Ṣadé o tí bá rí ẹ pẹ̀lú ọmọ mi máa fún ẹ lépè o ẹ kú òṣì òpònú oníranú àtọ̀ọ́lé olè ọ̀lẹ olójú kòkòrò ojú kòkòrò bá débi tó dé wọ́wọ́wọ́ mọ́ lọ ń ṣeun. Màdà mo náà wọ̀ àti mo fẹ́ bá ẹ sọ. Torí àwọn èèyàn tún sọ̀rọ̀ ń tà bí ṣe kò kì í ṣe pé àkúdáyà lọ́kọ mi. Èmi gọ́gọ́ ti ọ̀zá fúnra mi o. Ẹ̀yin ṣe kò tó bẹ́ẹ̀ ni Yorùbá sọ pé òkú ọjọ́ kan kú làjòjì sáré. Èmi àti ẹ ń fẹ́ra tí mo fi lóyún mi ò mọ àwọn tó bí ẹ ṣé ìgbé ayé dẹ̀ nìyẹn ó ti sọ èmi ò èmi fẹ́ mọ àwọn tó bí ẹ. wọ́n yẹ kó mọ̀ pé tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kí wọ́n mú èmi tí mi mú ọ lọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì mi ó ní rísìn ìyẹn ni kó mọ̀ pé mi ò ní ṣe nǹkan tó máa pẹ́ dára sì ní sùúrù fún mi tó bá tó àsìkò tó máa lọ bá wọn. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà ìrètí pípẹ́ ó ṣọ̀kan láàárẹ̀ mi kò ń ṣe oyún oṣù kan kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta ló wà nínú mi o ó ti tó gẹ́ o. tó bá wá jẹ́ pé nǹkan tí ó máa múlò máa wọ́n náà tàbí tó máa lọ tó lọ. o promise mi àbí. Ilẹ̀ káàdì jì ní. Khalid. Ma. Ta làwọn? Ìyàwó mi ni ẹ. Ìyàwó èwo? Mo ní mi ìfẹ́ obìnrin kankan pẹ̀lú ẹ̀. Ó wá ń sọ fún mi pé ìyàwó. Mo arábìnrin. Ọmọ mi ò lè fi o. Kò lè fi ọ o. Màámi. Ọmọ mi ò lè fi o. Màámi. Ẹni tẹ́ wo yìí, ó ti lóyún. Mo kàn ní pé kí n ṣe surprise fún yín ni. Ẹni mọ̀. Khalid. Ma. Ó ti fún obìnrin lóyún. Àbí? Màámi. Ó yẹ kí ọ̀rọ̀ yìí jẹ́ nǹkan tó máa yà yín lẹ́nu. At least bí kì í sọmọ kékeré mọ̀. Àdúrà tó yẹ kẹ́ máa gbà ní pé kẹ́ẹ̀bù ọmọ yín. Kò sí nǹkan tá a fẹ́ ṣe sí. Ọlọ́ọ̀bá sọ̀rọ̀ láyọ̀. Kó o ti forúkú gan kúnlẹ̀ ló mọ̀ fi kejì dìde nípa òní ṣe agbára ọlọ́ọ̀bá sọ̀rọ̀. Ṣé ìgbà tó ń jẹ́ kẹ́ ẹ ṣe ọlọ́run aláàánú yóò jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. Ìgbà tó bá bímọ sí àní fífúrò aláwọ̀ tó fi wọ́n sáré. Ẹ ṣe mọ̀. Màmá tí mo sọ pé mo máa rí yẹn ni tí mo lọ máa ń kọ̀yìn sí mi yẹn mo tún ti wá rí wọn èké àgbà ó kojú sí mi sí ni mo rójú wọn ó wá fẹ́ gún mi lọ́bẹ níkùn. àbí màmá ẹ̀ ni kò jẹ́ kó bí wọn. ó dàbí o. ṣé bó ti dáhùn. mo mú lójú wọn màmá tó ń ta àtẹ níbi ilé wa yẹn ni tí mo gún jọkọ̀ bá ó ti pẹ́. Ọkọ mi wá sí òtún dáa. Kí ló dé màmá? Ẹ̀yin náà lẹ́ta fún mi bíbá ẹ̀ lánàá. Ní nǹkan tí wọ́n ti ní kíkó ní ìsìn mo gbé tí mo tú sí báyìí. Ẹ gbà náà, ẹ gbà. Ẹ wá mi wá padà. Mẹ́ẹ̀bẹ́ ṣe báyìí lẹ́ta fún mi lánàá.
wọ́n ṣe sọ̀rọ̀ yín fún mi gẹ́lẹ́ náà ni mò ń bọ̀ lọ́dọ̀ yín wọ́n sọ pé kó bá mi ní ẹ̀kọ́ lè pààkì yẹn jẹ́ lásán bó ṣe wù yín ẹjọ́ tó lọ ṣé mi ni mo kó bá yín ni ṣé bẹ́ẹ̀ lọ́mọ bíi tèmi lé lẹ́gbọ́n sọ pé lèmi ráńdí lómi méjì ni wọ́n á ń tẹ ọ̀rọ̀ yín tètè wáyé ni kí ló pọ̀ jù kí ló pọ̀ jù kí ló ya ìní lẹ́nu mo ti mọ̀ pé ìyàwó oúnjẹ yín ara ń lẹ yín ṣùgbọ́n ìmọ̀ pé gbọ́ yàrá yín ṣẹ́rí tẹ́sí náà tó yín lójú yín bàbá ṣe tó láyìí bá yín rí gbọ̀ ṣara yín dànù ẹ̀mí ní sùúrù mò ń bọ̀ ẹgbà àyẹn òun nìyẹn bàbá ẹgbà kẹ́ lọ fi tọ́ṣòwò ayé yín ẹ̀yin oníranù òṣì. èmi ni ọmọ ìbínú sọ̀rọ̀ sí kókó lọ ní ìkànnì. ń jẹ̀kọ́ ọmọ. a máa ṣe ni pé tó bá ti dàrú ọ̀la a máa lọ bá wọn a máa lọ bẹ̀ wọ́n. ó máa dábẹ́ a ní ilé sọ̀rọ̀ bá mi lọ ilé sọ̀rọ̀. àbí kí n paná ni. ní ọdún má paná mo ti tọ́ bá ti fẹ́ sún mọ́ máa paná má paná. ẹ kúrò bẹ́ẹ̀ o. Ṣé ìbínú pé agbé yín kò ní ìjọ ìyá yìí? Lórí ọ̀rọ̀ arábìnrin yìí, gbogbo tó ṣe pátá ló ti ṣàlàyé fún mi, mo sì ti bá a gbọ́. àṣejù ọmọ dàbúrà ìwà lọ́jọ́ kan tí mi èmi bá mi ejò ọmọ lọ́mọ́ra pé tí wọ́n darí di òsì ilé darí di o. Mo mi ọ̀dọ̀ àgbà mi. Ilé bá wí, ọmọ kékeré kì í mú ní ilé kó má wà lómi. Darí mo rí mú ètò sọnù ìyàwó alábẹ́láwọ́ ẹnu rẹ tó mú ilé ọmọ ọdẹ bí àbí wo ṣèṣò tọ̀lọ̀ fún ọ. wọ́n ní tí wọ́n darí di o n ò lè darí di eléyìí ò lè darí di eléyìí ó fún mi jọ́nà òfin wẹ̀ mo ti ń tí òfin mi wẹ̀ tán tó ọ̀dẹ́ kí yà rẹ̀ bá wọn òfin mi níwọ̀n yà rẹ̀ àbí. Ẹ ti ń bínú náà nù. mo tún bínú àná ọ̀dà ń gbà náà mo tó káàrà tó lè fi jẹ àtòrí sì jẹ torí ìjẹ mo ti dárí jù àmọ́ wà kún kankan ẹran tẹ́yìn ẹ̀ gbàgbá dáadáa ẹ̀ rà wá ọ̀pá aṣọ funfun mẹ́wàá ọ̀pá aṣọ pupa mẹ́wàá ọ̀pá aṣọ dúdú mẹ́wàá ẹ̀ wà fi 20,000 lé mo bá dárí jù lọ́ba tó fi wẹ́rẹ́. Ṣé bí tábà ti kó gbogbo kan wá ni yóò bá bímọ rẹ̀ lọ́wọ́? Gbogbo owó táwulẹ̀ tí ná lórí ẹ̀tẹ́lẹ̀ gan-an ó fi di ìlú ìjọ ẹ̀dùn kìkì lọ́dẹ kí n lọ kó wa. Ẹ̀rìn àtàwọn owó tẹ̀ bèrè ní. Tèmi bá mi. Á ṣe é. Má lọ kó wá ní ìsìn ẹ mọ́. Kókìrì bá. Ẹ mọ̀ nítorí ibú eré ìbọn mọ̀ fún ìpè. Èmi ọmọ lọ́wọ́ mi kankan. Mo ní ma ẹjọ́ máa. Nígbà kiri. Ìgbà mo ní ma ẹjọ́ máa. Ewu orí mi mo fi pàṣẹ. Owó dọ̀là yọ èyí fún ìkẹta. Ìyàwó yóò ti bí mi ẹjọ́. Yọ ẹ lọ. Ẹ dẹ́kun, lóòótọ́, ó fún mi jọ náà. Àmẹ́mi náà sábì wo. Ní ìdílé ìfẹ́ lọ́ọ́ kí wọ́n dojú mọ́ màmí nù. Pípé ẹ mọ̀ kankan pa. Mo rí alẹ́ nígbà dé èmi náà ká ọmọ alẹ́ ní ọ̀pọ̀ mi. Owó mi lọ ẹ̀ bá jọ àlàáfíà. Kí ni àbúrò abẹ́ ṣe báyìí? Ilé tí o kú lẹ́yìn. Èmi ọmọ kankan wò. Owó mi yẹ ọmọ ní ilé gbogbo. Èmi ọmọ kankan wò. Wẹ́rẹ́ là á gbò. Á gbò ìyá àgbọ̀dọ̀. Wẹ́rẹ́ là á gbò. Ọlọ́mọ mọ̀jà yìí ó dẹrù tí ètè tèmi lé lórí. Mọ̀tàlú mi. Mo ti yá lè mọ́ wọn ní wọn mọ́wọ́ wọn mẹ́tẹ́ o. Mọ̀tàlú mi. Ayé ayé lòkùn ayé lòkùn ayé ayé lòkùn ayé ọmọ ènìyàn ló ń sá.
Túndé ń sìn kí ló fa gbogbo ọ̀rọ̀ mi lé. Mo lọ sínú ilé pé mo fẹ́ jáde kí n tó bọ́ta ó tún ti wà lórí ìròyìn. Kí ló ṣẹlẹ̀ ń sìn báyìí? Ṣé bí ti ara rẹ̀ ló fi gbọ́ nǹkan tí dókítà sọ? Tó ní gbogbo ìgbìyànjú táwọn ní láwọn ti ṣà lórí pé kò lè bímọ. Wọ́n ní ká lọ́wọ́. Láti jọ́ bí mo ti báyìí, oṣù mẹ́sàn-án mo mọ̀ pé aláboyún ti máa ń tẹ̀lé báyìí. Tí ẹ ti lé lọ́dún kan. Mo kàn fẹ́ kékeré kan yìí. Èmi ló yẹ kí n máa ran gbogbo ìlú lórí yìí. Èmi ò ríro. Mo mọ̀ pé Ọlọ́run tó ní kó wá tó bá yá ní kó ṣe. Ọlọ́run tó dẹrù ẹ̀ ló máa tú o. Má fi òun ṣe rẹ̀ léṣe sí mi lọ́rùn o. Ṣùgbọ́n èyí ti pẹ́ jù. Ìrètí pípẹ́ máa ń sọkàn láàrin mi. Khalid mo mọ̀ bẹ́ẹ̀. Èmi ló yẹ kí n máa ro àwọn ọ̀rọ̀ inú yìí. Ṣùgbọ́n mo gbé fúyẹ́ lọ́kàn mi. Khalid máa ń pe mọ́ mi o. Inú mi ti ń sún mi o. Ká wá máa lọ́mọ gbogbo inú ilé tí àánú ilé nísìnyí náà tún wò. Kí n tó bọ́ta ògbó kọ́tì ilé ló tún lọ́mọ. Kí ló dé gan-an? Ó ti sún mi o. Ọ̀nà wo la fẹ́ tọ̀? Ọmọ ènìyàn ló sá. Afún àtàrọ̀. Khalid. Khalid. Ṣé bí mo ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ fún ẹ tẹ́lẹ̀? Mo dẹ̀ ti jẹ́ kó máa yí ẹ. Wípé kó o sí ní sùúrù, but jẹ́ kí n sọ̀rọ̀ kan fún ẹ. Ìbọn ìgboro nìwọ náà nà ó. Ìwọ náà mọ nǹkan tó ń lọ. Lóòótọ́ la ti try many places. Tá a bá wá lè try a fight tí ó bá wọ̀. Tá a bá try a fight tí ó bá wọ̀. Wọ́n á fi ènìyàn ń promise pé kí ni mo lè ní kó ṣe fún mi o. Yá fi yẹn lẹ́nu. Mo dá ọmọ náà gbò. Oṣù mẹ́sàn-án ni mo mọ̀ pé ó gbọ́dọ̀ máa ń tẹ̀lé bàbá. Oyún ìyàwó mi ti dọdún kan, àtọ́sùn méjì. Pẹ̀lú gbogbo wàhálà tí mo rí kó tó di pé mo níyàwó. Sẹ́mi ló tún yẹ kí n rí òótọ́ sí. Ṣé bí mi pẹ̀lú ẹ̀ náà lájọ lọ sọ́dọ̀ pásítọ̀? Ìrìn 7 hours láàrin ká tó débẹ̀. Gbogbo tó ṣe fún wa, obìnrin yóò fi wọ̀. Bẹ́ẹ̀ náà lọ́dọ̀ bàbá náà. Ọ̀dọ̀ afá ló tún ká máa lọ. Ó ti sú mi. Jẹ́ kí n wá ṣàlàyé ọ̀rọ̀. Ìbàdà kò jẹ́ ká try ibẹ̀ náà wò. Lóòótọ́ o àti káàkiri. Ṣùgbọ́n àwọn Yorùbá sọ pé téèyàn ò bá raró èèyàn ò lè rò tán. Gbogbo bí tá a ti try yẹn, jẹ́ ká gbà pé irọ́ láti rà yẹn. Ó jẹ́ this time around la máa rò tọ́. Wọ́n wulẹ̀ sí ká tó wọlé ilé mọ́, tí ká máa lọ báyìí. Khalid, kí n má sọ fún ìyàwó mi àtọmọ mi pé ó mọ̀ nílé yìí. Kí n má sọ fún ọ pé mo ti dé. Ẹnu máa rí tó bá yẹ pé mo ti fẹ́ nìyẹn, máa rí. Tó bá mo ti fẹ́ nìyẹn jẹ́ àná, máa rí. Kí lọ what are friends for, máa rí. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ياسين ياسين. والقرآن الحكيم. والقرآن الحكيم. والقرآن الحكيم. Okay. والقرآن الحكيم. Même question mi. Même question mi. والقرآن الحكيم. نعم القرآن الحكيم. إنك لمن المرسلين. إنك لمن المرسلين. Afa. Àti dáadáa máa ń sọ yìí. Ó dàbẹ̀ ni pé eré jára báyìí. Lóòótọ́ la gbà pé o ò lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ gànfẹ́ kẹjọ́ ń ṣe ìjẹ̀gbọ́n káàkiri. Lóòótọ́ làwọn kan ò lọ bẹ̀ mọ́. Ṣùgbọ́n wọ gangan fún alára rẹ̀ o ò gbére ẹ ṣàkíyèsí nínú ilé pẹ̀lú kí ó tó nǹkan. Báwo ló ṣe lè máa fi kẹ́sìrọ̀ pé fatia mím kẹ́sìrọ̀ mi wálé kùrẹ́ hánilẹ̀ àkíní wálé kùrẹ́ hánilẹ̀ àkíní. Ṣé ẹ mọ̀ pé kò mọ̀ mí láti rí? Ẹ mọ̀ tó bọ̀ fi kọ́ mi náà. Oṣù gbọ́dọ̀ pé agbọ́dọ̀ náà yóò mọ̀ mí láti náà.
tó jẹ́ máa ṣe sùúrù kan náà tó jẹ́ máa farabalẹ̀ pẹ̀lú ẹ̀ lórí ẹ̀. Salamu alaikum. Wa alaikum salam filas. Madam. Àfa ẹ̀rọ àfa ẹ wọlé náà ẹ jẹ́ kí n dá àwọn àdìgbò wọlé. Kọ́ wá fetí lẹ́kọ̀ọ́ tó bá ti gbọ́ fọ́n kúrò lọ́dọ̀ mi ní àyè tí wọ́n náà máa padà bọ̀. Salamu alaikum. Káṣù sá ẹ jọ sá sí ẹ mọ ọmọ yín kan tó ń jẹ́ Abdullahi. Abdullahi mo mọ̀ dáadáa. Ọ̀rẹ́ mi. Aláàbíwá. Ló wá jù. Ẹ rà bá. Òun ló júwe ọ̀dọ̀ yín fún mi nígbà tí èmi àti ẹ̀ta jọ sọ àwọn ọ̀rọ̀ kan ló wá jẹ́ kí n mọ̀ pé àti bá dọ́dọ̀ dájú nígbà everything máa wà òkè. Torí ẹ̀ mo fi mú ọ̀rẹ́ mi wá so òun náà ṣàlàyé àwọn tó ṣẹlẹ̀ fún mi. Ṣàlàyé fún wa. Àmín. Bí wọ́n ṣe ìròyìn fún mi Ọlọ́run jẹ́ kí n bá yín bẹ́ẹ̀. Nípa ọ̀rọ̀ ìyàwó mi tó lóyún láti bí ọdún kan àtúnṣe méjì tí à ń káàkiri lórí ẹ̀ ọ̀rẹ́ mi wá ní òun ní àáfàá kan tó jẹ́ pé kì í ṣe é tì ní mọ́. Mo sì mọ̀ pé gbàtẹ́ mi náà ti dẹ́sẹ̀ wọ̀ ọ̀dọ̀ yìí Ọlọ́run jẹ́ kí n rí ọ̀nà àbáyọ lórí ọ̀rọ̀ yìí. Ìdí náà sọ̀rọ̀ tálí mistake náà a fi ìmọ̀nà ni Ọlọ́run bá pe ara rẹ̀ fún àwọn ọmọ ìdí ara mi. Kò dẹ̀ sí gbogbo òṣòro yòówù tó lè débẹ̀ gan ká bá ti mọ̀ pé Ọlọ́run náà là á súnmọ́ Ọlọ́run bá ò ní bí ara rẹ̀ fún wa. اللهم صل على سيدنا مولانا الفاتح لما وقل والحاتم لما سبق الناس والحق بالحق ولا دي لا صراطك المستقيم ولا حالي يا غنغري وبلا العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام والسلام على المرسلين والحمد لله رب العالمين. nǹkan tẹ́ ẹ ṣe fún mi lórí ẹ̀ ni pé ẹ gbìyànjú bí àwọn ọmọ wa tí wọ́n bí wọ́n ṣe yọjú sí ọ̀dọ̀ mi ní àyè. Máàmì tó bá ti lè yọjú sí wa ní ìhà yìí Masha Allah la quwwata illa billah bùkátà tẹ bá wáyé yóò bí ya. Àfà tí n bá sì ń gbọ́ títẹ̀ ń tíráì láti sọ fún mi pé màámi ló wà nídìí ọ̀rọ̀ ìyàwó mi tó fi bí o. Àfà ò lè sọ bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé àwa náà mọ ipa ribiribi tí màmá kó lórí ọ̀rọ̀ ẹ̀. ẹ̀gbọ́n Àfà mi ò sọ wípé màmá yín ní í ṣe yín tàbí ní ò jẹ́ kíyàwó yín bímọ. Nǹkan tí mò ń gbìyànjú láti sọ fún wa ni wípé tí màmá bá ti débì àwọn ìgbésẹ̀ kan bẹ tá a ṣe àjọ láwọn ọ̀rọ̀ kan tá a jọ fi di omi tó rọrọ̀ tá a bá ti lè wá ṣe ìgbésẹ̀ lérè Masha Allah la quwwata bàtà yóò bí ya. ṣé bí tí wọ́n ti lè débì báyìí ìyàwó mi ò bù mọ́ bó jẹ́ wíwọ́ ni bó jẹ́ gbígbé ni á kàn yín lára ọ̀rẹ́ jẹ́ ká lọ. ẹ kílẹ̀ o ẹ bá mi kí Àfà Abdullahi náà. ó dáza. ẹni mo ní ẹ máa kí dáadáa. Àfà Abdulwasi. Àfà wàhálà ìmùsọ̀rọ̀ ẹ sì ṣe ọjọ́ náà Ọlọ́run ràn yín lọ́wọ́ màámi tẹ́ ní pé kí n mú wá rí. ẹ ṣeun Àfà wọn lè ní kí n yọjú sí yín. bẹ́ẹ̀ ni mo fẹ́ rí ẹ rí pé àwọn bàbá wa bọ̀ wọ́n ní ọ̀rọ̀ tó bá gbà rọ̀ ẹni tẹ́ ìfàlẹ́ sọ ọ̀rọ̀ tó bá sì yẹ kí ojú méjì mẹ́ta ó tó tí a bá ṣe adé náà kọ́ mọ̀ pé ọ̀rọ̀ náà ò kún tó ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ jẹ́ wọn kárí yìí ni. kì í ṣe tẹ́ ìdí oyún mọ́ ìyàwó Àfà. Màámi ẹ̀yin lè jẹ́ kíyàwó mọ̀ bímọ. Àfà ọ̀rọ̀ ńlá ni tẹ́ ẹ béèrè yìí kì í ṣẹ̀bi mi àwọn àgbàgbọ́ wọ́n ní bí ò bá nídìí obìnrin yìí jẹ́ kú mọ́lú ẹjọ́ mi bọ̀ ara wọn ló ta mí Àfà.
alaikum. Kí ló wá ń rò tó báyìí? Ṣé kò tó rò mí? Ṣé kò wá tó rò? Mo mọ iye àwọn tá a ti jọ wọlé ọkọ ńgbà kan náà. Mo mọ iye ọmọ tó wà lọ́wọ́ wọn. Ẹ wá ní kí n mọ̀ rò. Tó wà dúró lásán ọ̀dọ̀ afá mi kan mo ti ń bọ̀ ní ìsìn. Ìgbò ó sì ní Ọlọ́run ọba yóò ṣe. Ó ti sú mi. Táwa kálítù wàhálà láì Ọlọ́run ní sí ọmọ fẹ́ dà. Já gbẹ́kẹ̀lé Ọlọ́run ọba mọ́jà gbẹ́kẹ̀lé èèyàn. Ọlọ́run sọ ọmọ fún ọ yóò sì bá a dókọjá alẹ́ lágbára Ọlọ́run. Bàbá ẹ wọ́n sọ̀rọ̀ ìtinú. Àmọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ti wá pẹ́ jù. Ìrètí pípẹ́ ó máa ń fàrẹ̀wẹ̀sì ọkàn mi. Ó ti pẹ́ jù. Astagfirullah, 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 ilallah, astagfirullah. Wọ́n lọ́rọ̀ ọba mi tó bá jẹ́ pẹ́sẹ̀ ní àṣẹ nípa ìrọ́mọ bí wa èmi àti ìyàwó mi wọ́n sẹ́ ìdarí ẹ̀ṣẹ̀ wa jẹ wá wọ́n sẹ́ ìdarí ẹ̀ṣẹ̀ wa jẹ wá wá fún alọ́mọ alálùbáríkà wá fún alọ́mọ alálùbáríkà ọmọ tí ó yàn bí wá fún wa dákun àbí ọ ni àbí ọ lọ́sàn-án àbí ọ lóru àbí ọ láàárọ̀ wọ́n sẹ́ wà gbàdúrà wa dárí ẹ̀ṣẹ̀ wa jẹ wá ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ lọ́rọ̀ lérò ni àti ṣe ètò àmà àti ètò àmà wọ́n sẹ́ ìdáríjì wa o wọ́n sẹ́ ìdáríjì wa o wọ́n sẹ́ ìdáríjì wa o. Olùtọ́jáde ni àpè òdì tó pé bàbá bẹ́ẹ̀ kì í òdìdí kẹ̀kẹ̀dí ọwọ́ ẹlẹ́rù lẹ́rù já sí òdì ajẹ́ngbẹ́dẹ́ ẹ̀lẹ́kẹ̀ òdì ilé ló gbé ní àbókò òdì nílé lóore òun ó ti toko wá bá wọn tí odò bá jáde síyàn dákẹ́ mo fẹ́ ṣàlàyé ìtumọ̀ odùfà ìfún wọn ẹnikẹ́ni tí odùfà ẹ̀ bá jáde sí bóyá ọkùnrin ni bóyá obìnrin ni tó bá jáde sọkùnrin ó ń sọ fún pé ibi iṣẹ́ tó wà ó jókòó síbẹ̀ oore rẹ̀ ń bọ̀ kálóbìnrin ló jáde sí á ní kó fìdí mọ́lẹ̀ ọkọ toró orí ìwà bá obìnrin níbẹ̀ kó má rọmọ bí ni o kó má níṣẹ́ lọ́wọ́ ni o kó má tọkọ ló jọ máa jà dáadáa kí bá ń sọ fún obìnrin bẹ́ẹ̀ kó fìdí mọ́lẹ̀ ọkọ oore rẹ̀ wà. gbogbo olùbá tí mò ń kọ yìí máa mú sórí fọkàn sí fiyè sí torí òní kọ́ torí ọ̀la ni tírú àwa ìbáyìí. Bàbá mi rò pé mo mojú yìí o. bẹ́ẹ̀ ni bàbá ẹ̀ka kì í lọ́wọ́ ní ìwọ́ wa ó tó jọ́ mẹ́ta tí mo ti wà ní ọkọ mi ò ní àárọ̀ dalẹ́ àwọn kan níwájú òye fún mi pé bí bá dọ́dọ̀ yìí ọlọ́run gbàdúrà mi. Olùfà tó kọsẹ̀ báyìí ni à ń pè ní òjì ó ní ilé ọkọ tó wà jókòó bẹ́ẹ̀ mọ́ yẹsẹ̀ oore rẹ̀ ń bọ̀ gbogbo òkè ìṣòro rẹ̀ yóò di pẹ̀tẹ́lẹ̀. ẹ wá gbé rẹ̀ ìgbésẹ̀ ká gbé tí ì dá. Ìbá súré tẹ́tẹ́ kó gbóhùn ẹnu mi ọ̀run mi là súré tẹ́tẹ́ kó gbóhùn ẹnu mi tátí wẹ́rẹ́ gbogbo yìí làkọ̀sí mọ̀ gbà ló bílẹ̀ ilẹ̀ ló bá jẹ́ iwájú ọgbọ́n ẹ̀yìn ọpọ́n ìmọ̀ olùmúlọ̀tún ọlọ́kan lósì àárín ọpọ́n ìta ọ̀run wàá lò gèrè ta. ọ̀sẹ̀ bá ló finú soyún ó fẹ̀yìn gbọ́mọ kan àṣejẹ kan láṣẹ fún ọ. àṣejẹ. bẹ́ẹ̀ ni tó bá ti di àṣejẹ yìí wò ó ifá ti gbàdúrà rẹ bẹ́ẹ̀ ni fáwọn. ojú bẹ́ẹ̀ lọ bàbá ojú bẹ́ẹ̀ lọ ẹ wò ó tó bá rí bẹ́ẹ̀ ẹ gbà pẹ́ sórí fún mi. àìdábàá ńlé awo àṣẹ láwo pa ó ti rí bẹ́ẹ̀. ẹ ṣe ní bàbá ẹ ṣe ní dúpẹ́ àmì o ẹ ṣe. bàtà ní ọlọ́tọ̀ bá a bá tóbi látòbí ọba ni wọ́n fi ní jẹ. Fábùnmi. ó bá a rí.
ajé á fún yín ìgbòdògbò èyí tí ó jọ lọ́jà láàrin ẹ̀rọ fábùnmi. odùfá tí mo kọ́ lánàá ǹjẹ́ o ti mọ̀. èmi ò mọ̀ o. ọmọ odùfá tí mo kọ́. Olódùmarè ooo tí ẹ bá ṣe pé mo ìgbà ìyàwó babaláwo ìyìnbá ní èmi kọ́ mo bí ọ ó mọ̀ pé òòṣà téèyàn bá ń sìn téèyàn bá fojú ọmọdé mọ̀ irú òòṣà bẹ́ẹ̀ pẹ́ parun kí n tiẹ̀ mọ́ sí ilé ká ní ìdálejò lóhùn. bàbá o. ìyá mi rèé o. ẹ ṣé bàbá mi ẹ ṣé o mo dúpẹ́ o. ìyá ẹ wo sí Olódùmarè. mo ní wá fẹ̀mí ìmoore bàbá ẹ ṣeun. síraró. bẹ́ẹ̀ ni bá àwọn èèyàn ti ń ṣe nígbà lẹ́nu àkọ́kọ́ tó ṣe o. bàbá abẹ́ẹ̀rẹ̀ orin tó lọ ń ṣe. Ifá ló ṣe é. mo dúpẹ́ o. Ifá ló ṣe é. mo ní kí yín náà ni kí n wá fẹ̀mí ìmoore hàn. jókòó. kí n forí Ọlọ́run hàn abẹ́ẹ̀rí ń bàbá. jókòó bàbá ìfẹ́. béèyàn bá ṣe yin babaláwo bẹ́ẹ̀ ni babaláwo ó mọ̀ yin Ifá. ó mọ̀ pé ọpẹ́ ní pẹ́ ní sáyàwó òde ìwúrí. èèyàn afúnni ní ìyàwó òde yìí. bá a bá ṣe ní lóore tó ní tòun ò dúpẹ́ bí ẹni fìgbọ́n ọ̀sọ̀ gírí ní ṣe é dún ní. ọkọ mi gan ló ń bọ̀ dúpẹ́ lọ́wọ́ yín bàbá. wọn kì í gbẹ̀bí ewúrẹ́ wọn kì í gbẹ̀bí àgùntàn wọn ò ní fi ọbẹ̀ gbẹ̀bí rẹ. àmín o. ṣùgbọ́n ó kú nìbọn ró ọ̀rọ̀ kan níyàn èèyàn ni wọ́n fi ń hàn. bàbá. gbọ́ tó o bá tún wá bí lójú ọkọ ẹ ní kété tọmọ náà bá ti ń dáyé báyìí ọkọ rẹ ó fàyè lẹ̀. bàbá ẹ mọ̀jọ orí bẹ́ẹ̀ a jọ ń súré kiri wá olú yìí ni bàbá ẹ ṣàánú mi. torí sẹ́ta ti fún ọ tẹ̀mí rẹ̀ mí ni wọ́n fi pè tẹ̀mí rẹ̀ mí là á pe orúkọ ọṣẹ náà. ẹ dákun. ṣé kí n má tàn tó bá pẹ́ níbi tó wà yìí mo rò pé wọn náà bímọ náà láàyè. bàbá 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 Ọlọ́run. ọba rán ni níṣẹ́ odò ọba kú iṣẹ́ ọba ò ṣe é má jẹ́ bẹ́ẹ̀ sì ni odò ọba ò ṣe é rọ́nà babaláwo ní kí n bá bí ọmọ náà tán níbi ọkọ mi jáde láyé mo mọ̀ tó gbìyànjú kí n lè ṣe dókítà tún ní bí n bá ṣẹ́yún ó ní mọ̀ tó bọ́ oyún lọ. kí wàá ní mo fẹ́ ṣe ọkọ tá a jọ jìṣẹ́ jìyà wọ́n wá ní tí n bá bímọ náà ọkọ mi wá kò síbò tí n bá wá lọ ṣẹ́yún náà tèmi bá kú ńkọ́ tí wọ́n kú Ọlọ́run mi ò kí wàá lélẹ̀ kí wàá ní mo fẹ́ ṣe báyìí ṣébí tí n bá bímọ náà tán tọkọ mi bá kú kò kákùn ó ti láàrọ̀ ńlẹ̀ náà nù ọ̀wọ́ mi ò lè ṣe. báwo ló ṣe jẹ́ tó kó ọjà yẹn wá ìtẹ́ ìfi jẹ́ kéèyàn ṣe àánú àwọn èèyàn nìyẹn o ó dàn jẹ́ ń gbà kọ́ ẹ̀ náà. Hello, ìfẹ́ mi. Congrats. Mo ti bímọ. O ti bímọ? Ọkùnrin ló bí àbò bí? Ọkùnrin ni o. Wọ́n yí owó láìpẹ́ yìí. Congrats o.
báwo ni lára wà? Ẹ ti rí pé ẹ ti ń pè é ọkọ yín kọ́ lẹ̀ ń pè é. Mo ti bẹ̀rẹ̀ pé bébì mi ń kọ́. Àwọn kẹ́nẹ̀ lọ wọ́n refreshing ẹ̀ kó lè fún yín ní 9 cents. Ṣé ẹ̀ ń bẹ́ẹ̀ bí jésì ń ṣá? Àwọn ti lò ó. Ẹ ṣe gbẹ̀nsà. Ẹ ṣe dọ́kítọ̀. Ẹ ṣeun bàbá. Àpò àrùsọ. Ẹ ṣe mo dúpẹ́. Orí ní gbini tá a dá dé ọwọ́, orí ní gbini tá a lé jìgbàrà lẹ̀. Orí ẹni náà ní gbini tá a fi lo mọ́sàárì àti ọba tí kọ náà ní orí rẹ tó pèsè rè kò ní jó kún kékeré ó kú lágbàlagbà. Ọ̀kànrà násánásán babaláwo ọmú ló kí bá fún ọmú ra yé àpésì ọmọ yóò dẹni àpésì kò ní kú léwe kò ní kú lágbàlagbà ó jèrè rẹ̀ lọ́la àwọn bá wọn. Ó kọ́ ọmọ ẹ ti jẹ. Bàbá Khalidi ni. Ó túmọ̀ sí pé ọkùnrin ni. Ikú pa rírí abírí ti kú. Ikú pa gọ̀bí tẹ̀. Ikú tó wá retí ẹni tí ó pa aláìgbọràn abẹ tí ilé kókó bí awérin. Ibi tí kánákáná bá pàjàǹjà sí ẹranko tó bá kọjá ń bè wọ́n ẹ̀tẹ̀. Fàìmọ̀ kó má jẹ́ pé ikú tí bá bọ́ ọmọ ikú lọ́mọ iná gbà kú. Bàbá ẹ mọ̀ jò rí bẹ́ẹ̀. Ó lè má mú àkọsílẹ̀ ìwáyé ni kó má lóbìn. Tó bá lóbìn ní kété tóbi rẹ̀ bá finú soyún tó fẹsẹ̀ kúnlẹ̀ tó fẹ́ bímọ ọmọ iná gbòde ọ̀run lọ bẹ́ẹ̀ ni. Bàbá kó mọ̀ lóbìn. Bẹ́ẹ̀ ni. Bàbá o. Mo kí yín o. Ìyá kàlíkàlì. Bàbá ẹ mọ̀ fún ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Àwọn èèyàn mi gbogbo ń kọ́. Adúpẹ́. Ẹ mo sì ní ìtẹ̀sẹ̀ wa máa lọ pàdé awo ní o. Bí mo ti rí lóbìnrin náà. Olóhùn gangan. Bàbá ní tí ìdùnnú ní pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. Ọ̀rọ̀ ọmọ mi Khalidi ni ló gbé mi wá bàbá. Kí ló ṣe? Bẹ́ẹ̀ bá gbàgbé ẹ̀yin máa lẹ́ sọ fún mi ẹni ọjọ́ tọmọ náà bá bímọ ọjọ́ náà yóò fàyè sílẹ̀. Bí ọ̀rọ̀ bàbá rẹ̀ náà ti rí ìfẹ́ kọ́mọ mi ó kú bàbá ó ti di géńdé báyìí àwọn òbí sì ti ń wá wálé. Ìyá ọmọ ọkàn ṣá babaláwo ejò ló kí fá fún ejò ń bẹ láàrin ọ̀tá ǹjẹ́ ìtàkùn lejò bí ò bá sí orí wọn ò bá ti méjò dígí orí ejò ni ò jẹ́ orí rẹ̀ ò ní gbàbọ̀dé. Àṣẹ bàbá. Tọmọ rẹ̀ ò ní gbàbọ̀dé. Báwo orin tí ò bá ṣòro dá ègbé rẹ̀ ò ṣòro gbè ìrànlọ́wọ́ kan ló ṣe fún mi. Kí ló lè rìn bàbá? Ó lọ bá ń tọ́jú àwòrán arákùnrin. Àwòrán? Fọ́tò? Bẹ́ẹ̀ ni. Mélòó lẹ fẹ́ lò? Ó ní fọ́tò tó pọ̀ èmi ò mú wá fún yín. Ti pèsè àwòrán ẹ̀ tó fi lé ń lọ. Ẹ̀mí ìkórira lágbèwọ̀ kò sí bí obìnrin náà ṣe lè burẹ́wà tó. Tí ọmọ rẹ bá dẹnu ìfẹ́ kọ́ kò ní gbọ́. Ẹ̀mí ìkórira. Àáfà ìfẹ́ tí mo ní sí Khalidi ní ló jẹ́ kí n fẹ̀mí ìkórìíra sí lára torí mi ò fẹ́ ó wá fẹ́ para rẹ̀ sí mi lọ́rùn ìdílé lẹ́yìn tí mo fi lọ yọ ẹ̀mí ìkórìíra yìí kúrò lára rẹ̀ tí mo wá bẹ̀rẹ̀ sí ní ṣọ́ gbogbo àwọn ọmọbìnrin tí mò ń rí lákàtà rẹ̀ ni mò ń lé dànù eléyìí tó wá lóyún fún yìí àáfà ẹ jẹ́ mọ̀ pé mi ò mọ̀gbà tí wọ́n ríra wọn débi kí wọ́n lóyún fúnra wọn àáfà mi ò fẹ́ kọ́mọ mi ó kú. ẹni orí ọ̀fẹ́ kan tẹ̀sí mọ̀ pé ẹni rárá ìjẹ́ mùsùlùmí orí ọ̀fẹ́ pàtàkì lèèyàn ní ẹ tún wá jẹ́ mùsùlùmí ọ̀hún aláàkárà ẹ jẹ́ mùsùlùmí ọlọ́bẹ̀
ẹ bá kiri yín kò gbà tá a bá ṣe béèrè pé ẹ̀sìn wo lẹ́ ṣe wọ́n ti mọ̀ pé mùmí ní gidi ní bẹ́ẹ̀ ṣe wà rẹ̀ ìbẹ́ náà lẹ́ẹ̀kùn fún àwọn àkókò òru kọ̀ọ̀kan tẹ́lẹ̀ dáǹkì òun bẹ̀rẹ̀ látòrí súrì asri ni mangrib isai lálórí ọ̀fẹ́ láti máa tọrọ tá a bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ti yọ̀ǹda fún wa pé ká bẹ òun Ọlọ́run ọba láàrin ìgbà tá a bá kí tán lẹ́yìn ìgbà tá a bá kírun tán tá a ṣe náfìlà ilà fífi kánjú kúrò nínú mọ́ṣáláṣí wá àṣírù káwọ́lẹ̀ fún àròjà àrùbí yìí iná wà límù bìsáàtì sùdúrì hálà yàrá mọ̀ máa alága wọ́ọ̀lá tí fìlẹ̀ àbíyẹ̀rù Ọlọ́run ọba ní kẹ́ ẹ pè mí èmi ó jẹ yín gbogbo tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń tẹ àwọn ará ilé lórí ìkùnlé tó bẹ́ẹ̀ ìtì ọ̀gẹ̀dẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ lẹ̀ ìkùkù náà ládàábẹ́ ẹ wá gbọ́ mi níbi tá a dídùn náà ní sọ ìyàwó àfa àtàlẹ́ lóbi. àfà. kò sí tí Ọlọ́run ọba ṣe láti tẹ̀ súnmọ́ sẹ̀bílà yẹ̀ sára wo Ọlọ́run ọba pera rẹ̀ yóò bí wọ́n ṣe jábọ́ lára kí tí ì ní igi lára ìyàwó àfàkàlẹ́ ni ó tẹ̀lé ọmọ mi ń kọ́. kò ní ikú kò ní ikú àgbóhùn ìyá àgbóhùn ọmọ ẹ̀yin bàbá bákan náà sì lè sá lọ ẹ lọ ètò bẹ́ẹ̀ sì gbé wa bá mi ní àyè.